الجن والإنس إلا ليعبدون ما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. ọba nìkan sọ pé yíyá tí mo bá yín sí ayé àbẹ̀yàn àjọ̀nù torí bẹ́ẹ̀ ní sí nínú gbogbo tí wọ́n ń ṣe tó túmọ̀ sí lọ́sìn gbogbo tí bàbá wa dr Sàkábà lóògùn ṣe ẹsẹ̀ ní gbogbo ẹ̀ onítọ́ba ayélujára nìkan ni wọ́n máa ń wò tí wọ́n fi ń ṣe tí wọ́n bá sọ pé balógun àbẹ́kò kírun wọn balógun sọ pé ìmọ̀ kírun rẹ̀ ọlọ́run pé àbí òpè ìwọ náà bí lórí ẹ̀ ṣe tó ṣe ṣé lórí ọlọ́run ni àbí lórí ayé ṣé lórí kọ́lé kí wọ́n ní àbí lórí kọ́lé ènìyàn ṣé sọlẹ́ ló ń sáfù lòdì olóró nílé pẹ̀lú tọ́lọ́ àbí lórí àga bí wọ́n gbàgbà rẹ̀ láyé ọ̀dọ́ tó kúrò lórí láti lóko láti kà mọ́ òjò mú láti kú láyé kúrò láti lóko láti kà mọ́. torí bẹ́ẹ̀ ẹ̀gbọ́n ní pẹ̀lú ẹ̀sìn ọlọ́run ní ìwúdá nítorí ìwọ̀n kan ẹ̀sìn mi wọ́n dà ọmọ ọ̀dà ọ̀dà tó ń bá náà wọ́n bá ti ṣe pẹ̀lú òun sí lọ́nà. Ohun tó kọ́ wá ṣe ọ̀rọ̀ ayé nígbà ọmọ àṣẹ olórí owó oní àbá owó ṣètò ló máa ṣe tó bá ti ń ṣe ó ti tọ́ àti oṣù yẹn lọ́wọ́ fún àti ẹ̀sìn fún òsì náà ni. Ṣùgbọ́n tí ò bá ti tẹ́lẹ̀ òsì náà lọ́wọ́ bẹ̀rẹ̀ nígbà náà. Gbogbo ọ̀la bá wà àmì náà ni èkúta bá wà àmì náà ni tó wá sí wa ọ̀rọ̀ yìí ọ̀tọ̀ ọ̀rọ̀ tí ọ̀tá náà wọ́n wà ní owó òsì ní ìdílé sọ̀rọ̀ ẹ̀rọ àwọn ọmọ sábà lóhun ipò tí wọ́n wá ipò balógun ọ̀gbọ́n ọ̀sán náà lọ́dún tó ti bẹ́ẹ̀. Nígbà wọn lásìkò tó bá wọ́n fún wọn àsìkò yẹn wọ́n wá kó ní pẹ̀lú òòlù wọ́n wá kó dà pọ̀ àti ìlànà pẹ̀lú ọ̀bẹ nínú pẹ̀lú àkíyàn pẹ̀lú ẹsẹ̀ wọ́n kúrò ti sábò tó máa tó òní bàjẹ́ bàbá sábà bàbá sábà yóò fún nínú ìwé kódà tí wọn bá ní fún mi lóye balógun yìí ni wò ní fún mi lè ní fi sábò rẹ̀. wọ́n yé àyè wò ní bẹ́ẹ̀ ohun tí wọn náà wá lọ sí orí sábò bá wò kó o ṣe pamọ́ pa wọn tó bá ti rẹ̀ sí wọn ní òbí bẹ́ẹ̀ òbí má dé bẹ́ẹ̀. ẹ̀ ọ̀rọ̀ mọ̀ òbí yìí ní ìwé gbogbo ilé máa ṣe mú ìdílé fún láti kan wàá òyìnbó ayélujára mú ìdílé fún ilé oúnjẹ ìnà ọ̀hà ìdí mọ̀lẹ́ dájúdájú wúwà ọ̀sà òun bá tó lè pèsè náà lọ́wọ́ zòlùkú láti pèsè agbára ìfún agbára wọn. gbogbo àwọn tí wọ́n bẹ̀rù wọn ọ̀tá wọn àgbà ìfún. ọlọ́run ní ká bá má bẹ̀rù lóhùn ní wọn bá tó ní àgbára. ó ní wọn bá bá ìjọba òkú tí ó lọ náà àbúrò àlùkù kan ìgboro ilẹ̀ èdè ẹgbẹ́ ẹni kọ́ lè bá a rí ìgbó lè rà wálé wọ́n ṣe bàbá wọn fọ sàrà àlọ́ wọn wá ṣe kí bàbá wọn lò bẹ́ẹ̀ ẹ̀ báyà ní ọlọ́run ní náà yẹ fàyà lọ́wọ́ òbí náà sí ní ọ̀pẹ̀lẹ́ fẹ́lẹ́ àwọn sí ara ẹ kọ́ dáadáa ọmọ àwọn bá ṣe pé mi mo fẹ́ fún ìrìnàjò omi tó bá jẹ́ mi mo fẹ́ dá ìrànlọ́lá fẹ́lẹ́ àwọn sí kàná ẹ̀yẹ́ tó bá yẹ pa àkókò ní lọ́dọ̀ ọ̀rọ̀ ní lọ́dọ̀ fún ẹni lè gbà lọ́wọ́ òsì àti sọ́ọ̀rọ̀s ẹni lè gbà lọ́wọ́ òsì nígbà tí wọ́n máa sọ pé balógun òní débẹ̀ pé sàkà balógun òní débẹ̀ ó débẹ̀ lójú ọ̀rẹ́ ó débẹ̀ lójú ọ̀tá ó débẹ̀ lójú ẹni tọ́fẹ́ ó débẹ̀ lójú ẹni tí ọ̀fẹ́ ó débẹ̀ lójú ẹni tọ́kọ̀ ó débẹ̀ lójú ẹni tọ́gbà torí ọlọ́run ló máa fún ìyàwó iṣẹ́ ọlọ́run ní mẹ́rin yàtọ̀ ìmọ̀ ọ̀rẹ́ ìdásí tó bá yẹ ìyọ̀ ọlọ́run bá ṣẹlẹ̀ àwọn ìfẹ́ fẹ́lẹ́ àmúhùnsí kàrà ẹni tó lè ṣe tó yẹ òsì wà láyé tó sì èyí tí bá sì sọ pé èdè fún yàn fẹ́lẹ́ àmúhùnsí kàrà olùmọ̀ kí o bá yẹ para ọ̀pá kó fún ọ̀nà ìpínlẹ̀ lọ́dún ẹ̀ ọ̀pá máa ti ṣe àbí ọ̀pá alágbára ọlọ́run ọ̀pọ̀ ọ̀dọ̀ sí. ẹ wọ́n bá nínú ayé rẹ̀ ọlọ́run yẹn máa fọ́ ẹgbẹ́ mùsùlùmí àti ìdùnnú àkọọ́lẹ̀ àbí àmúṣinú ẹ̀dá ìdá ìkọ́lẹ̀ ànàbà ẹ̀dá ìdá ọ̀gbọ́n ìmọ̀sí. ẹgbẹ́ ìdá ọlọ́run wo gbà tó o ti máa ń rìn láyé
gbogbo àdáwò tó bá bá yín láyé ó bá yín láyé nílò ó ṣẹlẹ̀ sí nílẹ̀ mi nílò ẹ̀dá ìgbà ìgbọ́dọ̀ àgbà kò sàdédé ṣẹlẹ̀ sí àti wọ́n lẹ̀. ẹ wo wàhálà ìṣàkóso tí bàbá wa sábà lórí tí wọ́n tún mọ ọgbọ́n lórí wọn nínú ìgbé wọn wá ní wọn wá ọlọ́run ní wọn wọn àwọn àgbò tó ní wọn fún àwọn ẹ̀kọ́ tó wọ́n dà wọ́n lé. ọlọ́run ní wọn kọ́ mo ti kọ́ pé yọ̀ọ̀yà ọba àlejò ọlá ní òun kàn mọ́ ọ̀hún ṣe bẹ́ẹ̀ láti ilé bàbá sàkàrà lórí lẹ́nu wò bóyá yóò fi ìsìláàmù náà lórí ìdílé bóyá yóò fi náà ní àwọn àwùjọ lórí ìdílé wa. títí yàrá ọlọ́run ti dàn ó títí lálẹ́ àná. ṣùgbọ́n àwọn sàkàrà wọn kó ló páàsì gbogbo òdàlú wọ́n páàsì gbogbo àdánù wọ́n páàsì gbogbo ẹ̀ka yẹn. títí lálẹ́ àná àdúgbò ṣe olúwa ọlọ́run àwọn òkúta ní ìmọ̀ òwò yóò fẹ́ ìyàwó òdìrí ní òwò yóò bá ìyàwó òdìrí páàsì. ó kú náà má ṣe lọ gbà tó wọ́n sí òwò náà lọ sáyìn ká máa sáyìn káwọ̀ òní kò sí lọ́wọ́ fẹ́ wọn bàbá náà ẹ̀yìn náà lè fún yàn ọlọ́run nínú ọmọ náà tó máa ṣe é ní oṣù máa lè sáyìn. ẹ wọ́n wá àtàwọn yìí ọlọ́run fẹ́ ń bá àwọn bàbá sì wá ọlọ́run ní ọ̀rọ̀ sọ̀rọ̀ lónìí mùsùlùmí ni wọ́n akéwì wọn wọ́n ẹni máa kọ̀ ẹ̀kọ́ sí wọn lórí àwọn náà. Òrìṣà ẹni abẹ́rẹ́ ìjọba lórí tó bá lóyún balógun tó lóyún balógun tó lóyún ọmọ ọ̀sán àfọlẹ́ bàbá ọ̀sán báwo ni ọ̀sán àfọlẹ́ sí yìí àwọn bóòlù òwe ẹgbẹ́ bá lọ́wọ́ ọ̀sán àfọ tó mọ̀ wá ló sì lọ́ra wọ́n wá lé ọ̀rọ̀ wà ní ọ̀sán àfọlẹ́ lọ́wọ́ rẹ̀.
tí wọ́n ọlọ́wọ́ mélòó ní ìwà ibi òwò lágbára wà láti lè sí bẹ̀ ibi òwò lágbára wà láti lè sí bẹ̀ tí wọ́n ti rọ́nà lọ rí ìdí òjò rọ́nà lọ òun ló ti rí kó o ṣọ́ ìwọ náà ọlọ́run lè mú ní lára ní ìwọ náà. Báwo àwọn akéwé lè nà àwọn akéwé lọ́wọ́ wọn kéékèèké wọ́n ti ọlọ́run wọn bá rí alágbára gbàgbára lọ́wọ́
wọ́n sì mọ̀ tó ní ìlú sí. Ẹ wá wọ̀ ní tí bàbá ní àjà ìdìbò sí bí bàbá yẹn sí bá lọ́wọ́ sọ̀rọ̀. Bàbá ọ̀dọ́ pé ṣe yìí mí lẹ́nu mí tí wọ́n ń bẹ́ẹ̀ ní gbogbo lọ sí àbàbà ní gbangba ní òkú ìlú ọdún pọ̀. Bàbá wọn ṣe yìí. Lọ́dún sì ní bí ìlú wọn wọ̀ kó ìlú àwọn sọ. Bàbá àti wá pè lóòrùn náà kó tó rò ní ẹ̀rọ ẹ̀rọ wáyé. Ǹjẹ́ ẹ̀rọ wáyé sí? Ẹ má wá dá láwọn èèyàn lọ kí ìtumọ̀ ẹ̀ á lẹ̀ mẹ́rin kò sí kó ẹ̀rọ bá mi lò. Bẹ́ẹ̀ni ẹ̀ bá kọ́ yé ìwọ ọ̀gá rẹ̀ ní àtìkáyọ̀ lónìí. Ọ̀gá àtàwọn olóògùn rẹ̀. Tó bá yẹ kó olóògùn rẹ̀ sí. Lẹ́yìn àwọn ọ̀gá ọ̀sẹ̀ máa ń rán án. Gbàgbé bàbá ti ká lẹ́yìn. Ilẹ̀ tí yóò wá sí òde ìṣòro sàrà tó ń ti ra ẹ̀. Ilẹ̀ tí yóò wá sí òde ìlú tó ti wù sàrà tó ń ti ra ẹ̀. Má lọ sí ọjà kó sàrà tó ń ti ra ẹ̀. Ló bá jẹ́ ìwé ẹ̀ tó lọ́lẹ̀ ní ilẹ̀ nílà. Má lọ sí ìlú páàmù sàrà tó ń ti ra ẹ̀. Bó ti yá nu. Tó bá jẹ́ ìwé ni ṣùgbọ́n tó bá ṣe pé ìlọsíwájú ìṣòro náà kí wàá àmọ́ èrò ẹ̀ kí wàá sábà lò. Ṣùgbọ́n níbi irọ́, níbi àyíká lẹ́wọ̀, níbi aláṣà lẹ́wọ̀, níbi aláṣẹ aláṣẹ, níbi ìdìbì, níbi ọ̀pọ̀ wàhálà káàkiri tí yóò sì ọ̀pọ̀ ẹ̀ sábà lò nígbà. Sọ̀rọ̀ yìí yẹ, àwọn ọmọ sàwọn nígbà wọn ní sẹ́, bàbá tó ní àdéhùn ọjà rẹ̀, ṣé kí n sọ̀rọ̀ ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ni wọ́n wò wá, bàbá láti ló wù mí lọ. Torí pé tí wọ́n bá sọ pẹ́ẹ́lí kan, wọ́n àti ìgbà sábà ní kan bẹ́ẹ̀ rẹ̀ ìgbà ẹ̀ka ọmọ bẹ̀rẹ̀. Tí bá wáyé àwọn tó kú ìlú ọ̀gbà wúlò ìgbà ọ̀rọ̀ ìgbà sí ìgbà náà. Wọ́n jà sí ìgbà náà. Tẹ́lẹ̀ bá wá sọ pé nígbà tó lè ní àkókò sọ̀rọ̀ tó fún àyè àgbáyé àwọn wọ́n ní àdéhùn ọ̀gá rẹ̀. Ẹ má wàá tó ilé ẹjọ́ yẹ ẹ kó ní àdéhùn àdéhùn ọlọ́wọ́ yẹ bá àdéhùn àdéhùn wọ̀ ìmọ̀ràn àwọn ọdún wa. Ìmọ̀ràn ẹ̀kẹ́ mẹ́rin àwọn ọ̀dà á ní ìwọ́ fẹ́ẹ́ ní àgbàdo ìlú masàlọ́ kò sí ìwé ìrọ̀lẹ́yìn náà ṣe àti ọ̀nà pa. Tẹ́lẹ̀ bá ti dé àyè yóò nà àṣẹ wọn sí agbára ìyẹ̀ká tí ó nà pa. Bọ̀dọ̀ kò sí èyí bàbá ẹ ti wà nínú bẹ́ẹ̀ náà àwọn àṣẹ wọn ó bẹ̀rẹ̀ àṣẹ tó wà wà àwọn èèyàn náà ní ẹ̀wọ̀n àwọn. Torí pé olúwa padà ti àṣẹ tó wà àṣẹ náà àwọn ọmọ rẹ̀. Àwọn àgbà ló mú àṣẹ yóò ní wọlé o. Àwọn ẹ̀wọ̀n máa máa lè o àṣẹ àwọn ọ̀sùn máa tẹ̀lé àṣẹ yẹn. Ṣùgbọ́n ẹ̀wọ̀n fúrẹ́ǹtì wa bẹ́ẹ̀ tó pàṣẹ. Ẹ̀wọ̀n rúmẹ́ǹtì wa bẹ́ẹ̀ tó pàṣẹ. Bẹ́ẹ̀ bá lọ wò ó. Tẹ́ ẹ sọ ayé ní àárá pàṣẹ wà. Ẹ̀yin ẹ̀ láti láti ṣe wà. Ìdí wà ní àwọn ọmọ òkú òní tẹ̀lé o. Ojú òní ti yó. Ó ti jẹ́ ní ọ̀rọ̀ 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 ojú òní ti yó. Torí láti aláṣẹ wá fi pàṣẹ ìrọ̀lọ́sọ̀ àtúnwọlé kò sí ìjọ àtúnwọlé tí a yóò ní ìdájọ́. Ẹ̀rọ àṣẹ àwọn ọmọ àpèjọ rẹ̀ ó wà sí ìdá àkókò tó wà. Nígbà tí ọ̀rọ̀ àtúnwọlé tí ìjọba kò ṣẹlẹ̀ ó gbà ní àwọn àlọ́ òwe ní ìlú tó kéré sẹ́lẹ̀. Wọ́n ní ẹ̀rọ lọ padà lè wúlò ìyàtọ̀ wọn bá lè wúlò. Ẹ̀rọ lọ́wọ́ torí pé àwọn àtàkàlọ́wọ́ wọ́n máa ń fi ìwé sí náà yìí. Àtàkàlọ́wọ́ nígbà tí a bá ti ọ̀gá òṣìṣẹ́ lọ́wọ́ ní náà yìí. Àti ó ti lọ́wọ́ sí ìwò yìí. Wọ́n lè lè kó fi lọ láti dé ìlú ọ̀wọ́ àti ìlú ìlú àwọn ọmọ ṣe. Ẹ lọ owó ọ̀gá rẹ̀ náà kò má bẹ̀ náà ń fi bẹ̀ lé ọ̀dẹ̀ máa wọ̀ ọ̀rọ̀ ọ̀dẹ̀ ọ̀rọ̀ orí ìwádìí ọ̀gá mi ẹ̀ máa lọ ọ̀gá mi. Ẹ bá ti máa ń lẹ́ bá ti fi kàn rẹ̀ àti ọ̀gá túnú àti òkúlẹ̀ ẹ̀rù. Ìmọ̀ràn ní ìlú wa. Ìmọ̀ràn àtàwọn yìí nípa ìṣọ́ orí àlọ́ jẹun ní báyìí pẹ̀sẹ̀ntì. Èmi náà ń sè lọ. Èmi èsì jẹ lórí
ṣùgbọ́n ìjẹ́ lójú. Èyí ni bá àwọn ilé ìjẹ́ lójú tó bá wọ̀ ẹ̀kọ́ tó yí ilé lọ. Èyí ni ìjẹ́ lójú. Máa ń bá wọn lọ́wọ́ ẹ̀ máa ń jẹ́ lójú ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ sáà. Lójú ọ̀bá òní pẹ̀lú mẹ́sì. Àwọn ìyàwó mi ní ìdájọ́ ìmọ̀ àwọn sáà mi. Lé o ti gbọ́dọ̀ pẹ̀lú pẹ̀lú mẹ́sì. O ti kẹ́rù. Náà ṣé ó bá wáyé alábìíní al-mu'minu al-qawi khayrun wa ahabbu ila Allah min al-mu'min ad-da'if wa fi kulli khayr. Alábìíní mùsùlùmí tó ní àgbà. Ó wà lórí pọ̀ ọlọ́run sì nífẹ̀ẹ́ wọn ní mùsùlùmí lọ. Ìwà sábà mùsùlùmí lágbà. Ìwọ náà di mùsùlùmí lágbà. Ọ̀lẹ́ mùsùlùmí ni wọ́n sọ pé ó ti mọ ẹjọ́ sìn rẹ̀ tí ó sì jẹ́ ọ́ tí ó sì tó ọ̀lẹ́ ọ̀lẹ́ ní ọ́ ọ̀lẹ́ ọ̀lẹ́ ní ọ̀lẹ́. Wọ́n náà kì í lọ sàbá lórí rẹ̀ wọ́n náà máa ń bọ̀ máa ń lò láyé gbogbo ní ọ. Bàbá sì ní ọ, yọ ọmọ bá dà ọ̀la tí ò dé ìlú. Iye èèyàn lọ yẹ ọmọ bá dà tẹ̀lé náà. Gbogbo ẹgbẹ́ bá yẹ kí wọ́n rí àgbà ìròyìn ọmọ tí wọ́n bá tẹ̀ sọ́kọ̀ òlẹ̀. عباد الله إن يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. Mo kí gbogbo mùsùlùmí olùmọ̀ṣọ́gbà òye. Wọ́n á ṣàdúrà fún gbogbo ìlú àwa tá a dúró déédéé pẹ̀lú bàbá wa Dr. Saka Balogun. Alákọ̀ọ́kọ́ gbogbo àwa ìdílé Táíwò Akérèdọ́lù ìsàlẹ̀ àfọ̀n. Òkè wa kú oríire akó àdúró ti bàbá. Ọlọ́run ní ipa ìdílé náà dé láéláé ìdílé yẹn máa dá sí. Ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹ̀yin àgbààgbà mùsùlùmí ló kún mọ̀ṣọ́ kí ẹ̀yin náà látọ̀rí bàbá wa aṣíwájú àti bàbá àṣàlẹ̀ àdéhìnì gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ Sẹ́nitọ́ Hamzat Ayọ̀adé Adéṣe aṣíwájú tí a nù. Aṣíwájú tí a nù, aṣíwájú tí a nù. Tó bá ṣe pé lè kí n máa wà ní tí n bá fi dá pa aṣáájú bẹ́ẹ̀ lẹ́mẹ̀ẹ́ta. Ní tí wọ́n wù ní wípé wọ́n ti ń joyè tipẹ́tipẹ́. Ó tó wá kan aṣíwájú Ògbómọ̀ṣọ́ rẹ̀ lómi nílẹ̀. Adéṣeun kan tó sọ wípé ìwọ ló tọ́ sí. Ààrẹ ló mẹ́lẹ̀ dáàbí aṣáájú ẹni ọ̀tọ́ sí la fún un. Gbogbo aṣáájú mi ìfẹ́ bá rí kántáfìtì. Akínyadé ṣe púpọ̀ ọlọ́jọ́ dáa fún wọn. Mo kí bàbá wa retired AIG Babalọlá ẹ ṣeun. Bàbá wa Abdulrasheed Ayẹ̀lá Rangare ẹ ṣeun. TM Balógun ẹ ṣeun. Alhaji Rashidi Alhaji Bashiru Akata Apá ẹ ṣeun. Bàbá wa Al-Khalifa Mansur Abdulhamid Ejide ẹ ṣeun. Gbogbo àwọn tá a wí àtàwọn míì tí ń sọ. Chairman Ògbómọ̀ṣọ́ Muslim Community ẹ ṣeun. Chairman Ògbómọ̀ṣọ́ Youth Forum ẹ ṣeun. Gbogbo ẹ̀yìn yẹn kí wọ́n dúró ti bàbá dáadáa. Wọ́n dúró ti bàbá dáadáa. Gbogbo ẹ̀yìn mo kí pátá. Pẹ̀lú òkú ọlọ́run kò ní bàjẹ́ fún gbogbo yín. Ọlọ́run wà jẹ́ ká ní àṣepẹ́ dáadáa. Bí ọ̀bá jẹ́ ilẹ̀ náà ló lè àyè ilé náà rọrùn náà fún ìwọ̀n ẹ̀yìn ọlọ́run tó sábà yóò máa dá fún ìsìn. Wọ́n ti bá mi sọ̀rọ̀ tó pàdé ilé ìmọ̀ ọmọdé máa ń wí ìgbà lónìí ló jẹ́ àgbẹ̀ náà ara iṣẹ́ ló dédé sí.
lórí ọ̀dà fún gbogbo ẹ̀yìn àfà òkè bàbá wa ṣé kàmáàlì ẹ ṣeun gbogbo ẹ̀yìn mọ́gàjì ẹ ṣeun gbogbo ẹ̀yìn káńsù ìmọ̀ ẹ ṣeun bàbá wa ẹnjìnìá Abdulsalam ẹ ṣeun wọ́n wá kí ẹ̀yin ọmọ aláwọ̀ Yorùbá gẹ́gẹ́ bàbá alábọ̀dé ẹ̀yin náà ẹ ṣeun ṣe bá hàn lọ píkà. أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا استقيموا واعتمدوا واصبحوا اختلفوا واستووا الله اكبر الله اكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ọ̀rẹ́ mi ní sàlùwà. إنا أعطيناك الكوثر فصل لربك الله أكبر. سمع الله لمن حمده ربنا ولك الحمد. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. يا الله لمن حمده ربنا ولك الحمد. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر.
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. أستغفر الله أستغفر الله أستغفر الله. اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا حول ولا قوة إلا بالله. لا إله إلا الله ولا نعبد إلا إياه. له نعمته وله الفضل وله الثناء الحسن. لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع فالجد منك الجد. الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بمن شاء. وسع كرسيه السماوات والأرض ولا يؤوده العلي العظيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. آمين. والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أيها المسلمون الأفاضل، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. ẹjọ́ ká dúpẹ́ fún ọlọ́run bá lẹ́yìn oúnjẹ àti àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣe kù wọ́n yóò tí ọ̀rọ̀ tó ń wáyé mọ́ nítorí pé wọ́n ti sọ ìdíje ìdúró ọ̀rọ̀. ṣùgbọ́n nínú láti báyọ̀ pòfẹ́sọ̀ bàbá ìdílé àlẹ́kọ̀ọ́ àwọn ìṣẹ́lẹ̀ ìwà Olúwa sì fi ìyàbá àgbàlagbà. Ẹ̀kọ́ ẹgbẹ́ mọ́tò náà.
Ọ̀rọ̀ kan bẹ tí àwọn àlejò àwọn tún lábọ́ ra káàkiri. Ọ̀rọ̀ tí àbá ìlú ò lè ṣe bàbá sọ. About 2 years ago ní parapọ̀ ọ̀rọ̀ tí bàbá sọ ń bẹ̀ nígbà wọlé múlẹ̀ sọ àwọn ọmọ ìlẹ̀ tí bàbá bá ti kò sí pé wọ́n ń sọ ọlọ́ọ̀bà ìlẹ́jọ́ ńlá abẹ́lẹ̀ ọ̀bà ìlẹ́jọ́ ńlá tó àdúrà tó ṣe bàbá àmọ̀tẹ́kùn balógun àdúrà tí wọ́n ṣe fún bàbá ti dàgbà. Àwọn àánú wọn wá lógun àwọn. Àbá mi ra kárí rẹ̀. Ok. Àwọn náà jókòó yìí. Sábẹ́ díẹ̀ bá nínú gẹ̀rẹ́, ọmọ wa ló wà ní wàá bèrè. Àwọn náà jókòó yìí. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين Ọmọ ìyá rẹ̀, àwọn òwúlọ́ méjì. Chief Dr. Sakariyau Adébíyẹ Balógun ọ̀pọ̀lọpọ̀ sọ́dà bàbá ọlọ́run yìí kí a ní ọpọ́ lórí ọ̀rọ̀ ọ̀rẹ́kẹ́ ní ìlú ọ̀rẹ́ náà gbogbo ẹ̀yìn àwọn ọ̀sán àti àkìrí ẹgbẹ́ ayélujára gbogbo ọ̀dọ́ àìpọ̀lọpọ̀ ní màdúrà lọ́gbà àwọn ìka ní ọ̀rẹ́ ní ọ̀gá sí àìpọ̀lọpọ̀ ọlọ́run yìí kí a ní ọ̀rẹ́ àti láti inú yìí ẹgbẹ́ àgbàdo àwọn ọ̀rẹ́ ní ìyá ọ̀gá
nígbà tí wọ́n mojú méjèèjì. Ẹ dákun sẹ́yìn ní méjì tí wọ́n ń sọ̀rọ̀ náà wá. Ṣé ẹni rẹ̀ lè bọ̀? Ṣàmàtí mo dùn ọ̀wá dáwọ̀. Wọ́n dá yín bọ̀. Mo lè wá sálọ. Ẹyin ni. Tẹ́ ẹ ṣàdúrà fún bàbá ìmáàmù rẹ́gẹ́dẹ́ báyìí. Ọ̀sẹ̀ tí ń dámọ̀. Tẹ́ ẹ bá ti fún bàbá ìmáàmù bí ṣe rí yín náà lọ́gbà àwọn eléyìí mọ́ bí ọ̀rọ̀ ẹ̀. Ẹ dákun láti ìlú rẹ̀ tí wá sógbò mọ́sọ̀. Àti ìlú Òṣogbo. Òṣogbo Òròkì l'Ọ́ṣun State. Ìbejì níyì o níwájú ọlọ́ọ̀bà tèèyàn. Ìbejì àtọwọ́dá ni wọ́n ìbejì làwọn yẹn máa ń pè ní online. Ìgbọ́n àtọwọ́dá ni ìbejì. Ẹ wá ṣe wá rí bàbá ìmáàmù ní àbẹ̀wá kí o. Àti ẹ̀ wá ń bọ̀ láti Èkó. Ẹ ń bọ̀ láti Èkó. Ó kẹ́ ń lọ ọlọ́run ẹ wá wò pé kẹ́ ẹ lọ opportunity kẹ́ ẹ òkú kẹpẹyẹ méjì. Ẹ bá wa kí gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ pé ìwà ló Ògbómọ̀ṣọ́. Mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ọlọ́run ní kí ẹ parí ẹ̀sìn. Lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ọlọ́run àbíọ́ gbogbo tí ń jẹ́ra àánú ọlọ́run ní ilé àlùbáríkà látọ̀dọ̀ ọlọ́run wọn lọ́sẹ̀ ìfúnni káàkiri ọlọ́wọ́lá kú wáta. Ẹ̀yẹ́ bá wa ṣàdúrà fún bàbá ìmáàmù olókùn. Ọlọ́run sì ní gbé wọn jẹ mẹ́lẹ̀. Ẹ bá wa dàpọ̀ yín fún gbogbo ilé ó kọ tẹ́ ẹ máa ń jẹ́. Orúkọ tèmi ní Al-Mubarak Al-Minhaji Amiru Shabab tí àwọn èèyàn máa ń pè wá ní ìbejì ọ̀rọ̀ kí fọ́nrán o. Ìbejì ọ̀rọ̀. Ìbejì ọ̀rọ̀ kí ló kọ tí. Orúkọ tèmi ní Al-Jamali Al-Minhaji tí àwọn èèyàn mọ̀ sí ìbejì ọ̀rọ̀. Ìbejì ọ̀rọ̀. Ìbejì náà nìyẹn nù. Àwọn ti kábíyèsí ó ń sàpá. Ẹ bá wa kí bàbá Sàkàbà lógun. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adọ́gbẹ́ bọ́ lọ́wọ́ bá. Alhamdulillah. Tó ń ṣe ìrọ̀rùn fún bàbá tó pé èyí tí wọ́n ń fẹ́ ọ̀rọ̀ kó ṣe lè kó ń kí àánú rẹ̀. Bàbá pé máa ṣe lónìí náà ọlọ́run fún wọn ṣe ọlọ́run jẹ́ wọ́n rẹ̀ mí lò ó. Ọlọ́run jẹ́ mi wọ́n gún bẹ́ẹ̀. Ọlọ́run máa ń fa rẹ̀ ṣe wọ́n. Èyí tí ò ṣe wọ́n láàrín lábú ọmọdé ò ṣe wọ́n lónìí. Lẹ́yìn oyè yìí ọ̀rọ̀ fáná o. Màkàna àlìyà láàárọ̀ alága láti ibi gbogbo Ògbómọ̀ṣọ́ mara rọ ẹnu ọ̀ya ẹ bá wa. adúgbò lọ́dọ̀ Ọlọ́run bá. Alhamdulillah. Ọlọ́run wọlé alẹ́bùwà Muhammad Ọlọ́run fi bárkà sí bàbá Dr. Sàkàbà lógun lẹ́yìn oyè yìí àlékún ẹ̀mí kíkún àlàáfíà ara Ọlọ́run bá jókòó ìfún wa lórúkọ gbogbo ìmáàmù ráàtì ní Ògbómọ̀ṣọ́ sùn à ń dúpẹ́ fọ́lọ́run wípé Ọlọ́run ti fún bàbá lóye yìí ti pẹ́ gẹ́gẹ́ bí ayé àti bàbá ìmáàmù kàgbé máa yẹ fẹ́ Allahu linnasi min rahma fala mumsika laha wa ma yumsik fala marsila lahu min ba'd wàhùwàlà àzíjìlá Ọlọ́run ò jẹ́ mọ̀ pé bàbá ga ni o àlùbáríkà rẹ̀ wà Muhammad àtúwà tọrọ fún bàbá wa the grand chief imam of Ògbómọ̀ṣọ́ land Fadilatu Sheikh al-Imam the Dr. Chaliat Yunus Olúṣínà the grand chief imam of Ògbómọ̀ṣọ́ land ní ìmọ̀tukùn dá ìmọ̀nù wádà ọ̀làtukùn sẹ̀rìmọ́dà Ọlọ́run máa gbé àwọn lókè ní apá ọ̀dá ọ̀rọ̀ ní kò ní kábàbá iná òun yẹ kí dúró kéyidá wá kí ibù kéyidá pàmò ìlìlì káfíìrì náà àwọn ìlú wáyà. Ẹ ṣeun. Bàbá ẹ jẹ́ wọ́n jókòó yìí.
bàbá bó nínú ṣe dùn tó lónìí nígbà tí bàbá Saka Balógun dé orí ipò àwọn bàbá wọn. Gẹ́gẹ́ bí alága Ògbómọ̀ṣọ́ Muslim community àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nínú wa dùn gan-an torí dáa ti rò pé kò ní í ṣe Ọlọ́run wa ní kò ṣeé ṣe lónìí àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí kò ṣe ọwọ́ ajẹ́mi bàbá náà gùn bàbá náà orí kò náà lù pẹ́pẹ́pẹ́pẹ́ gbogbo àwọn táwọn aṣọ òfò sí bàbá pátá ọlọ́jẹ́ mi ti àná ògùn oore tí ọkàn ẹnì kọ̀ọ̀kan wa tí ó jẹ́ oore ìyàlẹ́nu Ọlọ́run jẹ́ ọkàn ẹnì kọ̀ọ̀kan wa láhàlá wà lákò wá tàbí báwo ni inú ṣe dùn lónìí súnmọ́ bí ẹ máa jẹ́ mọ́ jìnnà nípa bàbá Saka Balógun tí wọ́n pàpà lórí ọ̀rọ̀ bàbá wa àdéhùn tí wọ́n máa gbèsè nínú bàbá mi sí gbogbo tí ọlọ́sàn náà wọ́n fẹ́ tó àti tó tẹ̀sí ọlọ́run bá ti ṣe sùúrù pẹ̀lú kéyìí tàbí bá kà ọlọ́ba máa dá láì bẹ́ẹ̀ ló lọ sí báwa dá Saka Balógun àdéhùn ìjọba Saka Balógun ọlọ́ba wa dá wa láì lónìí wọ́n sì wọ́n fi Balógun wọ́n sì láì lẹ́yìn náà ṣe táwọn ní wá bẹ̀ kí ọlọ́ba fọwọ́ wa fún wa ní ẹ̀yìn láti lásìkò táwọn àti Balógun mọ̀sọ̀ láì ọlọ́ba kó dé kí ó máa dá sí máa tó bínú kọ́ ọba àwọn ọlọ́pàá mọ́mọ́ wa Dr. Yunus Fẹ́yà Alára sẹ́kùn ọlọ́ba kó wá fún lẹ́nu kan ọlọ́ba fún lẹ́nu ọlọ́ba sì mú wa ní Musa láti wá sí Islam tó wá gbòòrò Islam ló kún mọ́sọ̀ ọlọ́ba kí ẹ̀mí wọn lébòrò ọlọ́ba àwọn ní kékeré ọlọ́ba àwọn àgbàlagbà gba àwọn tó wá dóló fẹ́ràn pápá wọn ní sábà tó tì Asmotech nílùú Èkó àwọn ni wọ́n ṣe jíngù tí mo release wọ́n ṣe jíngù fún bàbá Saka Balógun àárín ọmọ pé mo release ẹ̀ ẹ máa kí bàbá Saka Balógun ó yẹ jù wọ́n ṣẹ̀ṣẹ̀. Gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ kí àgbà lọ́pọ̀ ìlú òní oyè ọmọ yìí ọlọ́run ni wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí àtàlájọ́ yìí wọ́n fi gbòòrò yìí làwọn àníjọ èyí kẹta ọ̀rọ̀ kí làwọn ṣòro lì sí yóò wà àárọ̀ òun lòdì sí ọ̀rọ̀ tẹ́tẹ́ lọ. báwo ni ní ṣe dùn tó lónìí nípa oyè bàbá Saka Balógun láì fún wa o. inú mi dùn gan láì bàbá dáadáa ni bàbá oyè ilé wọn ni tí wọ́n ti sáfù ẹ̀ ẹ bá a ṣàdúrà fún bàbá. àwọn tẹ́kùn fún pàtàkì ọ̀nà ọ̀dẹ̀ ìdè mú sísè àṣẹ tó tí ó nira olóòrùn tí mo lè pa ọ̀dà láwùláwà láwùláwà. ẹ bá ti fẹ́ máa rògùn fẹ́ àwọn rè wọ́n lè dúró bùfẹ́ lójú oorun. ó ní inú ṣe dùn owó fún bàbá Saka Balógun lónìí. ẹ̀yẹ kọ́ sọ̀rọ̀. ìṣẹ̀lẹ̀ lónìí rògbò kó lè wáyé látara pé wọ́n dìtẹ̀ wọ́n wà báyìí látara pé bàbá yìí dúró òdodo tọ́lọ̀ wí dá àwọn mùsùlùmí tá a tó sí. wọ́n lára àwọn mùsùlùmí kan náà wọ́n sọ láti pé ẹ máa fún bàbá yìí nìkan ẹ̀ nígbà àbọ̀kọ́ sọ̀rọ̀ àwọn ìlú kọ̀ọ̀sọ́ bí iná wọ̀ fẹ́ fún bàbá yìí nìkan wọ́n sì lára ìpínlẹ̀ bí wọ́n ti máa mùsùlùmí pé wọ́n bá sára pé yóò jẹ nǹkan yóò jẹ nǹkan lọ́rọ̀ àbáyá pé yóò dé yóò ní débẹ̀ alhamdulilayi ẹ̀mí kú ara àlàáfíà àzìkì ẹ̀mí kú ọlọ́ọ̀bà tó ṣe ọ̀dọ́ àti bàbá wọn ó ṣe kíní ìpẹ́ ó ṣe pẹ́pẹ́pẹ́ lóògùn ọlọ́run kò ní ṣe bẹ́ẹ̀ aláwọ̀lọ́wọ́lá àbọ̀tà ilé àmì náà. ẹ bá a sọ̀rọ̀ fún bàbá Saka Balógun. Bàbá Saka Balógun wọ́n tó wá jẹ oyè Balógun Ògbómọ̀ṣọ́ land àdúpẹ́ fọ́lọ́run sí ọlọ́run ní kí ọmọ sọ́dọ̀ wọn ọlọ́run jẹ́ kí wọ́n lo oyè náà pẹ̀. ẹ̀sìn tí máa ń sẹ́yìn lẹ́yìn oyè ọlọ́run ní jókòó ṣe wá àlékún àlàáfíà àlékún oore àlékún owó àlékún ẹ̀mí gígùn ọlọ́run kó sábà ṣe fún ọmọ báwọn yẹn ṣe ń fẹ́ràn wọn ọlọ́run kó tó ṣàlékún àwọn tó máa fẹ́ràn wọn ọlọ́run kó tó wá jẹ́ kí bàbá tó lè súnmọ́ lọ ẹ̀tẹ̀yìnwá lọ oore tí wọ́n ti ṣe fáwọn èèyàn ọlọ́run jẹ́ kí wọ́n tó lè lékún oore tọ́lọ̀ ṣe fún bàbá náà ọlọ́run tó bá lékún ọlọ́run má dààmú wọn o
àwọn tí wọ́n dà wọ́n láàmú ọlọ́mọ yẹn tí wọ́n àwọn tí wọ́n lọ́wọ́ wá yẹn tí bàbá tí wọ́n tó máa ṣe ìmọ̀ràn láàfin tí wọ́n náà rọ́bà kan làwọn náà báyìí nìsí ọlọ́run ní àwọn èèyàn dáadáa tí wọ́n ọlọ́run ní àwọn èèyàn dáadáa tí wọ́n ọlọ́run ní dà wọ́n láàmú ní dà wọ́n ní gómìnà láàmú àsìkò tí wọ́n jọ yẹ sí ọlọ́run já tún mọ́ dáadáa nínú mùsùlùmí Ògbómọ̀ṣọ́ àti gbogbo Ògbómọ̀ṣọ́ àti gbogbo Nàìjíríà lágbàpọ̀ اللهم طهر قلوبنا من النفاق واعمالنا من الرياء وعصمتنا من الكذب وعيوننا من الخيانه وانك تعلم خائنة الاعين وما تخفي الصدور اللهم يا هادي المذنبين ويا رحم المذنبين ويا مقل عثرات العاثرين ارحم عبدك ذا الخطر العظيم والمسلمين كلهم اجمعين واجعلنا مع الاحياء المرزوقين الذين انعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين Ratibi secretary Ratibi àìmọ̀ nínú Ògbómọ̀ṣọ́ ẹ bá ṣàdọ̀ fún bàbá yìí. Ọlọ́run tí ó sọ wá ní ìṣẹ́jú ọ̀rọ̀ kárí àpàdà sí. So ní òní nínú gbogbo mùsùlùmí ọdún lọ́wọ́ látara orí tó mọ̀ sí fún bàbá wa Zakariya Abẹ́bí Balógun ọlọ́run sẹ́jì ká bàbá pẹ̀lú dáadáa. Ìgbàjọ́ wá jọ èyí ọlọ́run bá ọ̀gá bá sí ìsàlẹ̀ gbogbo tó ti dáhùn ìsàlẹ̀ ọlọ́run tó bá di ọlá àgbà ni wọ́n kọ́wọ́ ọlọ́run tó sẹ̀ sí bàbá. Gbogbo àdúrà tí wọ́n ti wá ṣe fún wọn láti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí bí ó dé ètò ìmọ̀ ṣe lọ́wọ́ sẹ́jì bàbá bàbá àwòlá bàbá bàbá ìlà ìlà. Ọmọ alágbà rẹ̀ irú èyàwó ni bàbá sàkàbà ló kọ́. Ẹ jẹ́ ká dúpẹ́ fún Ọlọ́run wa bàbá sàkàbà ló kún jẹ́ bàbá wa dáadáa ní ìlú Ògbómọ̀ṣọ́ àti ilé àtòkò kò sí gbogbo mọ́ bàbá nínú ẹni tí ó dáńtọ́ ó mọ̀ tẹ̀lé Ògbómọ̀ṣọ́ bàbá wa Zakariya Balógun Abẹ́rẹ́gbẹ́ tí wọ́n ti jẹ́ tí wọ́n Ọ̀yọ́ state. wọ́n jẹ́ sísè fún àwọn ọ̀nà wọ́n á jẹ́ àbáwá kan dáadáa tó jẹ́ wípé kò sẹ́ni tí ò fẹ́ràn wọn kò sẹ́ni táwọn náà dẹ̀ fẹ́ràn àmọ́ ọ̀pẹ ni bàbá ní tó jẹ́ wípé èmi ò tí ì sábà rí lọ́wọ́ lára gbogbo àwọn àgbàlagbà báyìí ni pé tí ọba sọ̀rọ̀ fún bàbá lọ́rọ̀ ẹ̀ yóò sọ pé kó ṣe ojú ṣọ́ọ̀ṣì fún lágbájá wọ́n wà ní ẹ̀kú lágbájá wa lágbájá ńlá sọ bó ṣe sọ̀rọ̀ tẹ́lẹ̀ kan kò sí ẹni tí bàbá ò lè sọ ọmọ rẹ̀ nítorí bó ṣe sọ ẹ̀ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́ba adẹ̀kùn kí bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ la ìtàná Ajagungbadé tètà jímọ̀ nígbà tí bàbá yìí náà bẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ dáadáa lé gbogbo kan bàbá Zakariya ni wọ́n bá bàbá sọ ní ti dáadáa a sì dúpẹ́ oyè tí Ọlọ́run wá ní kí ẹ̀mí wọn tí wọ́n dájọ́ ìṣúná ìjọba pé lónìí a dúpẹ́ pé Ọlọ́run jẹ́ kí ọjọ́ pé ó dẹ̀kú yáyá tàlàáfíà wọ́n ti wá di Dr. Saka Balógun Ògbómọ̀ṣọ́ láǹdì ẹ bá ti pé láǹdì tán ẹ gbé bọ́ mi bí àṣà bàbá wà náà ni ìròyìn kánjú pé rárá kí Ọlọ́run kó jẹ́ kí òyìnbó náà kí Ọlọ́run kó jẹ́ kó pẹ́ kí Ọlọ́run kó jẹ́ kó pẹ́ gbogbo bí àlàáfíà ara ilé ìgbogbo kan jùlọ kọ́lọ̀ bá wa ṣe fún wọn làlá káwọlà wàlá wàlá ìlànà ìlànà. Ọmọ alágbà wà. Ìbára kí bàbá Sàkà Balógun ẹ ti wà láì. Akí bàbá Sàkà Balógun owó rẹ̀ mi ló pẹ̀lú ògùn Ọlọ́run o. Ọ̀wá ní jókòó oore fún wọn o. Ọlọ́run ní ṣe ní òkùnfà kúburú fún wọn o. Òkùnfà àgbàríkà ló ṣe fún wọn níyìn ilé ayé yìí. Àtijọ́ gbèrè àdìgẹ́ àmọ́. Wọlá aláhólá, wàlá buwátá, ìlà abilá lílẹ̀ àti. Ẹ wá kí bàbá Sàkà Balógun orí ìgbésẹ̀. Ẹ bá kí bàbá Sàkà Balógun. Àbínú yóò dùn sóyè tí wọ́n jẹ́ wá dùn gidi gan-an sí oyè tí bàbá Dr. Adébíyì Balógun náà jẹ lónìí ọmọ Abẹ́rẹ́gbẹ́dù náà wá dùn sí gidi gan-an a sì kí wọn ọlọ́jọ́ wo lò pẹ́ irú àgbà tí wọ́n nínú ìlú Ògbómọ̀ṣọ́ ní àwọn àgbà dáadáa báyìí láwọn máa ń rí Ọlọ́run ṣe ní rọrùn fún wọn lágbára ọlọ́run ẹ̀mí wọn ò gùn fún wa ipò náà tí wọ́n gbà Ọlọ́run ní torí ipò náà kó fi ba àlámọ̀ ni wọ́n jẹ́ láyé àti lọ́la àlùkìámọ̀ ọlọ́jọ́ kẹ́mi wọn gùn ọlọ́sì dáadáa fún wa akíwọn gidi gan wa kí gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ náà kú oríire o ọlọ́sì tí ó bàjẹ́
Báwo ni sọ́wọ́n sọ́wọ́n mi? Báwo ni mo ń ṣe dùn tó nígbà tí bàbá sọ́kà bá rọ́pò? Ayọ̀ wá kó jẹ́. Tẹ́lẹ̀ bá jẹ́ sínú mi, straight ni kò ní kọ̀ṣẹ̀ rárá. Wàláhì. Wọ́n wá wà. Nǹkan wọn ti dá kó tó ní wọ́n débẹ̀. Àwọn ọdún wọn dá sí i. Bóòní ikú bàbá sọ́kà bá rọ́pò. Ó rásọ yìí ní ẹsẹ̀. Ojú ẹ̀ ló tún máa wọ̀ dá. Ìwà ló jẹ́ wàhálà ìbò ayọ̀ wálé kù gẹ̀. Ó lé ní dábí 8 months láti rásọ yìí. Láti rásọ yìí o. Àwọn ti la gbé àwọn aláwọ̀. Àwọn aláwọ̀. Àwọn ti la gbé ọjọ́ yẹn adájọ́ yẹn ọjọ́ ìsìnkú. Ọlọ́wà jẹ́ kí bàbá tún ọlọ́run tí wọ́n lè dúpẹ́. Ọlọ́run pè é láì dáa náà. Ọlọ́wà tún ló sọ tó. Ọgbẹ́ni jalè. Ìjọba ìyàwó ti tó. Ọya.